Yeah. Hey, Yinka TNT. Abosi, Etoni, Abosi, Etoni. Ráyé lóde, ògbólógbò ń jẹ́ kó lórúkọ. Show me love, Yinka TNT. Amúlùdùn tí ò lẹ́lẹ́gbẹ́. Mo ti dé, happy Sunday. Bọ́lájí Ọlátúbọ̀sún, I feel you. Ṣégan. Kí ló mú àpòpò lójú ara? Kí ló mú àpòpò? Ẹ show mi ní love, ẹ show mi ní love. Ẹ jẹ́ kí n mọ̀ pé ti wà ń bẹ̀. Láìsí ẹ̀yin kò lè sí èmi. Láìsí èmi kò sí ẹ̀yin. Oh no, láìsí ẹ̀yin kò sí èmi. Happy new month. Awódẹrù Olúfúnkẹ́. Ẹ ṣé, welcome on board. Tùmí nínú. Ẹ ṣeun, I feel you. Good evening all. It's still Yinka TNT. Alálùbọ́sà rogodo lábẹ́. Ọlọ́run máa yẹ kó lọ́rọ̀ ààbò olóòtú fàpẹ́ mọ́ sílá. Alóríṣà àmàrà ya gágá. Oko kìí ṣe kìíní okòlókó ń jẹ́. Okòlókó ń jẹ́ àmà àdóni bí ẹ. Welcome, 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 welcome. Ẹ ṣé, show me love. Àjànàkú òdòbò jẹ́jẹ́. Àmà àdóni bí ẹ nílàdí àfi gbàgà. Gbàgà, gbàgà, gbàgà. Hey guys. Jangbala. Yeah? Jangbala jubu, ijubu, jangbala. Jangbala jubu, ijubu, jangbala. Jangbala jubu, ijubu. Show me love. Welcome on board. Ẹ ṣé, mo dúpẹ́. Happy new month, Empress. Toria. Jangbala. Jangbala jubu, ijubu, jangbala. Jangbala jubu, ijubu, jangbala. Jangbala jubu, ijubu, jangbala. Jangbala jubu, ijubu, jangbala. Ẹ kúrọ̀lẹ́ o gbogbo ilé, ẹ kúrọ̀lẹ́ Yinka TNT ní ẹjá tún jójó mi. Ẹ kúrọ̀lẹ́ Yinka TNT ní akú new month, akú àti bọ́ sọ́dún àti wà ní ọdún. Nítorí ẹ̀ mo ṣe máa ń fẹ́ káwọn èèyàn mi kọ́kọ́ jóná kájọ́ fọ́kẹ́ sóbò máa tún wá fún yín náà ọdún tuntun ògùn ọ̀tun. Ẹ kúrọ̀lẹ́ Yinka TNT ni mo tún ti dé bí mo ṣe ń dé. TNT. Wọ́n ti fọ́kẹ́ sóbò. Mo jí lówùúrọ̀, mo gbé gbàjé, mo fọ́ kọ́ńténà tí mo rọ kọ́sùbí sí. Mo rọ sóbò mi, okun lẹ́múlẹ́mú. Mo gbé gbàjé, àwa kákùrú kẹrẹ. Fátímọ̀, Táíwò Adédàmọ́lá. Welcome on board. Show me love. Show me love. Hey, hey. Mo gbé gbàjé kalẹ̀. Ọmọ mi lè wò sẹ́ tó fi fọ́kẹ́ sóbò mi. Èèmọ̀ lukutu pẹ́pẹ́ aráyé ẹ̀rà ń kalẹ̀. Ohun máa ń jẹ ni mò ń wá wọn fi fọ́kẹ́ sóbò mi. Ẹ gbà mí, àwẹ̀ ti fọ́kẹ́ sóbò. Làgọ́làgọ́ ti wá làgàlàgà tèmi ti bá mi. Ó fi mí lọ́kàn balẹ̀, ó gbórí ọ̀pá ò lórí ọmọ. Shakirat. Ẹ gbà mí o. Adébáyọ̀, I feel you. Welcome on board. Hey. Àwẹ̀ tí fọ́kẹ́ sóbò. Ẹ ṣé, ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin fan mi all over the world. Yinka TNT ló tún ti dé.
èmi náà ni wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe mí. A kú ìpalẹ̀mọ́ ọdún, a kú ewu oṣù tuntun. Èmi wa tó bẹ̀rẹ̀ oṣù yìí náà ló máa parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Èmi àti yín lágbára Ọlọ́run bàtà bànújẹ́ bàtà ọ̀fọ̀ bọ́ sí ẹnu ọ̀nà wa o. Ní agbára Ọlọ́run ní ọdún tuntun. I appreciate everybody, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ká tó máa bá ètò lọ, èmi ò ní wọlé kí n má júbà nítorí ewúrẹ́ tó bá wọlé tí ò bá kágò dẹran àmúso, àgùntàn tó bá wọlé tí ò bá kágò dẹran àmúso. Èmi wọlé lónìí mo kágò kí n má bá dẹran àmúso, mo ṣèbà. Ìbà rẹ̀ o Olódùmarè ọba àjíkí, máa kí ọba yẹ́ráyé o, máa pòkìkí rẹ̀ o ọba orílẹ̀-èdè. Ajagunmalè o, Ajagunmalè, erin lákàtàbù aṣọkọmọge kó tó relé ọkọ, mo ṣèbà. Ẹ̀jẹ̀ ojú mi ṣe kò ní jù bẹ́ẹ̀ yẹn lọ. Yinka tẹnitẹni, Yinka ọmọ yín náà ló dé. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin fan mi, ẹ mọ̀ pé ní last week mo sọ wípé a máa sọ pé oríṣiríṣi èso tá lè fi bá ọkùnrin tí a lè fi dóra wa àti ọ̀nà tá lè fi dóra wa tí àbájọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa tá dẹ̀jọ máa tó fi jẹ́ pé a máa jọ trust ara wa. Ọkùnrin àti obìnrin kò ní sí pé mi ìsílé látijọ́ yìí wọ́n ti fẹ́ dóyàwó mi pa, ọkọ mi ò sí pẹ̀lú mi látijọ́ yìí ó ti dé oríṣiríṣi obìnrin. Àmọ́ I will not put all my eggs in one basket. Kí n tó tún máa lọ, mo dúpẹ́ púpọ̀ lórí gbogbo ẹ̀yin fan mi, ẹ̀yin tẹ́ ń kẹ́ mi, ẹ̀yin tẹ́ ń pè mí, ẹ̀yin tẹ́ ń fojoojúmọ́ kọ sí mi. Mo dúpẹ́ pé ẹ fi mí sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń bú mi náà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, ètò yìí is strictly for adult. Ètò yìí it is strictly for adult. 18+ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi, ẹ carry on kẹ́ máa bú mi. Èmi ò ní time anybody. You cannot change me. Mo ti sọ fún yín. I refuse to be intimidated by anybody. I will keep saying it. Mi ò ń ṣe empty-headed being, and I know what I'm doing. And I'm not just coming here to mesmerize. I do my research. Bá mọ̀ pé mo sọ nǹkan kan tí kò make sense, you can correct. I challenge you to challenge me. You're free to challenge whatever tí n bá sọ tó bá right. But ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí gbogbo wa yọ èjì tó wà ní ojú wa ná ká tó máa ríran rí tẹlòmíì. Mo dẹ̀ sọ fún wa pé gbogbo wa la ní ibi ìkọ̀kọ̀, ṣùgbọ́n ẹni tó bá lóhun jẹ́ orúkọ mọ́ Ọlọ́run lára tó ní ibi ìkọ̀kọ̀ tí ò lè jáde, irú wọn bẹ́ẹ̀ yẹn èèwọ̀ náà ń jẹ. Òun la ṣe máa dàbẹ́ ní pé Bíbélì ní àwọn gbàdúrà láìrí, wọ́n béèrè láìrí gbà nítorí wọ́n ṣì béèrè. Ọ̀pọ̀lọpọ̀ jẹ́ orúkọ mọ́ Ọlọ́run lára kó ó ní ibi ìkọ̀kọ̀ tí ò dáa, ó ń jẹ èèwọ̀, ṣùgbọ́n Yinka ló ń gbájúmọ́. Èmi ò ń ṣe ẹni téèyàn kankan lè sọ̀rọ̀ ẹni àòsí mi tí ìráyè gbogbo yẹn. I don't even have time. Torí èmi ò ní trade the word. Nǹkan tèmi máa sọ ní wípé orúkọ tí ẹnu ń jẹ́ ìwọ ló mọ̀ ní ẹnu, bọ̀ ó lórúkọ tí àwọn bàbá wa ń pe ẹnu o. Ìbà ẹ̀yin àgbàlagbà. Ojú ìwọ ló mọ̀ ní ojú, ó lórúkọ tí àwọn bàbá wa ń pe ojú. Ìdí àti òbò ìwọ ló mọ̀ ní òbò àti ìdí, ó lórúkọ tí àwọn bàbá wa ń pe o. Ẹ má jẹ́ ká máa fi sọ̀rọ̀ kó máa fi bá wa jà. Èmi ò kí ń ṣe mo ń ṣe ẹni téèyàn kò lè fọwọ́ tẹ̀ lórí anyhow tó ṣe bí ìbà ẹ̀yin àgbàlagbà. Àmọ́ nǹkan tí mo fẹ́ sọ nírọ̀lẹ́ gẹ́gẹ́ bá ṣe sọ wípé a máa sọ̀rọ̀ lórí ọ̀nà tí a fi lè dóra wa, torí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ajé máa ń sọmọnù bí òkò láàrin ọkùnrin àti obìnrin, tó jẹ́ wípé obìnrin máa find ara ẹ̀ ní ìlú kan bóyá pẹ̀lú àwọn ọmọ, ọkùnrin náà máa find ara ẹ̀ ní ìlú, ọkùnrin máa wà ní base wọn, àbí kí obìnrin wà ní base kí kọkùnrin find kó disturb wípé a lè dóra wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè question lọ́wọ́ mi, àwọn kan ń béèrè, a tún máa sọ̀rọ̀ lórí masturbation. Àwọn èèyàn ti béèrè a lot of questions lórí masturbation, but I didn't touch everything lálẹ́ because we cannot put all our eggs in one basket. A lè sọ gbogbo ẹ̀ tán lálẹ́ yìí, so a lè sọ̀rọ̀ mo tún sọ pé a máa sọ bá ṣe ń fi èso dó ara wa. A lè sọ ìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, máa mú ní díẹ̀ ni máa mú. Mo nǹkan fẹ́ káwọn tó ń sọ̀rọ̀ kó waste time, ẹ jẹ́ kí n go straight to the point. Máa mú díẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ masturbation. Kí ni masturbation? Masturbation ni ways ta fi ń get ara wa down. Mo dẹ̀ sọ mo ní a lè dóra wa wípé ká wà lórí phone ká máa dóra wa, a dẹ̀ máa come. Torí ẹ lè sọ wípé masturbation nìyẹn kọ̀ọ̀kan. Ẹlòmíì sọ fún mi wípé masturbation is evil. Ẹ jọ̀ọ́ mo challenge gbogbo ẹ̀yin tẹ́ bá ń sọ bẹ́ẹ̀.
ibi tó bá wà nínú Bible àbí nínú Quran pé Ọlọ́run sọ pé ẹ lè masturbate. I want you to tell me. I rather have my man kó masturbate in basimbe ju pé kó lọ kókó bo òbò tó máa ṣe léṣe tó máa fi kó àrùn wá bá mi lọ. So I rather have a telephone sex tí ó bá lè get her down kó touch her kó masturbate. Ó pay mi ju pé kó lọ dó òbò tó máa da ẹbí rú, kó lọ dó òbò tó máa tú wa ká, kó lọ dó òbò tó máa fi kó wà nínú ilé. So ó pay mi kó kúkú kájọ wà lórí phone kájọ dóra wa. Ọ̀nà wo la fi lè fi dóra wa lórí phone? For instance, bá pé tí ìwọ bá pé ọkọ ẹ, ó fẹ́ dóko, ó wá pé ọkọ ẹ pé okay o, bọ̀bọ̀ níbo lo wà? Ah, mo wà níbi iṣẹ́. Ṣó mọ̀ pé idọ̀ mi dẹ̀ ń re báyìí, mo fẹ́ kó bá mi sọ̀rọ̀ kí idọ̀ mi wálẹ̀. Tó bá jẹ́ pé ọkùnrin tó rí ẹ pé in fact ìfẹ́ bá wà gan iṣẹ́ ẹjọ́ yẹn ti tán, ara ọkùnrin yẹn go ní lè lélẹ̀ mọ́. Ó mọ̀ máa sábọ̀ níbi onílé ni. Torí pé ó mọ̀ pé ó ti sọ pé ìyẹn tẹ́ bá jọ wà pọ̀. But tẹ́ bá jọ wà pọ̀, ẹ ti fix time pé okay, iye báyìí lẹ máa time báyìí lẹ máa jọ meet ara yín lórí phone or anything ẹ ti bẹ̀rẹ̀. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ìwọ obìnrin, ẹ ti mọ̀ pé time báyìí ni. Àti ọkùnrin á pè á sọ pé ah, lágbájá ń bo lo wà ṣó ti wẹ̀. Mo ti wẹ̀. Okay, kí ló wọ̀? Àwọn nǹkan tẹ́ máa wọ̀ sára máa fi wọ̀n yín o. Tí obìnrin máa wọ̀ sára nígbà tẹ́ bá fẹ́ dóra yín lórí phone. Ọkùnrin gan lè máa wọ̀ ẹni tọkùnrin lè wà níwòwò. Á dẹ̀ fọwọ́ mú okó obìnrin náà fọ́pọ̀ nǹkan tí ọkùnrin máa sọ fún obìnrin tó máa set obìnrin on máa sọ fún yín. Kò sí bàbàrà yín tó bá fẹ́ quote mi kó quote mi. But I'm just telling you gbogbo nǹkan tí mò ń sọ ń bí a lot of people will be benefited because àwọn nǹkan tó ń ba ilé jẹ́ ní pé àgbèrè tọkùnrin ṣe àbí àgbèrè tóbìnrin bá ń ṣe nǹkan tó ń fa tó bá dẹ̀ pé ọkọ àtìyàwó wọn lọ lé ọkọ kò sí kankan nílé ọkọ kò kó àtòbò ní dídó tẹ máa dóra yín ni. Secondary nígbà tẹ́ bá ti ń dóra yín lọ́mọ máa wọlé, nígbà tẹ́ bá ti ń dóra yín lóríṣiríṣi nǹkan máa wọlé, but ìgbéyàwó tí ó bá ti sí sex ó máa bàjẹ́ ni, kò sí nǹkan kan bẹ́ẹ̀. So ìgbéyàwó tí ọkùnrin àtobìnrin bá wà separated, tí ọkùnrin wà níbì kan tóbìnrin wà níbì kan tí ò sí ọ̀nà tẹ́ fi lè máa communicate sexually, wàláì kò lè sí trust mọ́. Ọkùnrin yẹn ìṣọ́ àwọnú ẹ̀ ń gbà kan pé especially tó bá ọkùnrin tó ń dóbò ń ta tó ń dóbò míì níbi tó wà, a máa wò pé ah bóun ṣe ń dó obìnrin yìí ẹlòmíì ló máa dó ìyàwó òun náà. Tí obìnrin náà tó bá dẹ̀ jẹni tó ṣe pé kíní ni òun náà máa wò pé ah ọkọ mi tí ò ẹni tẹ́ pé a lè ṣe ká má dúra wa láàrin ọ̀sẹ̀ kan tí ò dẹ̀ sí lésì definitely ó ń dóbò míì. Nígbà tó bá yá things will gradually a máa fall apart. Kírú nǹkan báyẹn kó má bá ṣẹlẹ̀ tẹ́ bá ti ń dó tẹ́ ọkùnrin bá wà níbì kan tó ń dóbò míì tí obìnrin wà níbì kan tí bóyá ó ń fara pa èmi ò encourage promiscuity, but let me tell you, get it into your skull. Tí ọkùnrin bá fẹ́ dóbò ta, you cannot stop him. The best thing is to do your own part, do your bit and leave the rest. Jẹ́ kí ilé ẹ kó wà intact. Má fi sex dùn ọkọ ẹ. Tọkọ ẹ kó tó pè ẹ́ gan, bí ó bá pè ẹ́ gan tó bá wà nínú ilé pẹ̀lú ọkùnrin for 2 months, for 2 weeks tọkùnrin ò fi sex lọ ẹ kó mọ̀ pé nǹkan mi ti iná burúkú ló ti wọ ara ẹ. Iná burúkú ni. Torí ìdá tí Ọlọ́run dá ọkùnrin ò lè mójú kúrò nínú òbò. For 2 weeks tí ó bèrè òbò lọ́wọ́ ẹ, kó mọ̀ pé iná ti ń wọlé, èṣù ti ń wọlé sínú ilé yẹn. So ẹ wá wà ńbẹ̀ yẹn, ó wá ti jáde nìyẹn. Ọkùnrin yẹn ti travel, obìnrin náà kò sí níbi tẹ́jọ wà. Ó wá sọ wípé tí ó bá ti sí sexual communication láàrin yín, wàhálà ti bẹ̀rẹ̀ sí ní bọ̀ díẹ̀díẹ̀. Kí ni ọ̀nà tí sexual communication ti lè wà láàrin yín? Tí ọkùnrin bá wà part, tí obìnrin bá wà part, anytime tẹ́ máa pera yín tó jẹ́ pé dẹ̀ máa dóra yín lórí phone, ẹ̀yin méjèèjì á dẹ̀ dà. Bọ́kùnrin ò lè dà gan, obìnrin á láti dà. Á dẹ̀ ti jẹ́ pé kíní yo bó jẹ́ twice in a week. Irú nǹkan báyìí ibikíbi tí ọkùnrin bá wà kò ní rú, tó bá tẹ̀ wá ń rò wípé èèyàn kan ń dó obìnrin awo mọ̀ sínú ni kò ní lè sọ fún. Tí obìnrin náà bá ní sínú pé ọkọ òun dó òbò níta, á sì mọ̀ wípé òun sì tún satisfy ọkùnrin sexually even bí ó ṣe sí nílé. Kí ni ọ̀nà tẹ́ lè fi ṣe? Tẹ́ bá wà lórí phone, tóbìnrin ti wẹ̀, tọkùnrin náà ti wà níwòwò, nǹkan tẹ́ lè wọ̀ rèé. Tóbìnrin bá wọrú nǹkan báyìí sí ara. Nígbà tó tẹ́ bá fẹ́ dóra yín lórí phone, tẹ́ gbé nǹkan tẹ́ fẹ́ dóra yín lórí phone, nǹkan tẹ́ lè wọ̀ rèé, olújogbo ni. Ó ń rèé. Kíní yìí, nǹkan tó máa vibrate mọ́ òbò obìnrin rèé. Á rọra fi síbi wájú pátá yẹn báyìí. Ó ní ẹ jẹ́ rọra fi sí kí wá show ẹ̀ fún yín again. Ẹ má bínú o,
mo fẹ́ experiment ẹ̀ fún yín kẹ́ bá lè mọ̀ pé it really tí bá ti sọ nǹkan fún yín ẹ má yí ilé ẹ̀ wò work ó rèé ó ti gbé síwájú pátá yẹn báyìí á dẹ̀ wọ pátá yẹn sára á dẹ̀ gbé phone tọkọ ẹ bá pè á gbé phone ó ní amúdání ṣe rí bó ṣe ó mọ máa vibrate mọ lóbò ni ṣe ti rí pátá ni sizes ẹ̀ ló wà á máa vibrate mọ lóbò bó ṣe bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ ká ní hello níbo ló wà ṣó ti wẹ̀ báwo ni ọyàn ẹ lórí báyìí ó yá imagine pé okó mi ló wà nínú òbò ẹ ó yá máa fọwọ́ sí máa fọwọ́ fi ìdọ̀ ẹ ṣeré ìdọ̀ ẹ ló pọ̀ yìí yéé ó yá mi ti gbádùn róbò ìrí láyé mi o ìyẹn di obìnrin náà di ẹdẹrẹ àmọ́ ní akọni ó yá jọ yéé ó yá fi sí ìwọ rèé ṣẹ́rí tó bá sọ bẹ́ẹ̀ I am telling you àfi tí ara obìnrin yẹn bá ti kú tí ara ọkùnrin yẹn náà bá ti kú tó bá tiẹ̀ máa lọ dóbò ń ta kíní yẹn máa wà ní ọpọlọ ẹ̀ gbogbo bí obìnrin yẹn ṣe ń ṣe sí obìnrin mi lè fa kó ti ya kíní òbò ẹ̀ píṣọ òbò ẹ̀ kó sẹ́ǹdì ẹ̀ sọkùnrin wọ́n tí obìnrin bá ya píṣọ òbò ẹ̀ torí ìfẹ́ tó ní sí ẹ tó sẹ́ǹdì ẹ̀ sí ẹ tó wá lọ wà láì òbò yẹ́ ẹ̀ ló lọ fi wọ̀n torí ibi tó ti jáde nìyẹn ìwọ tọkùnrin náà bá sẹ́ǹdì okó ẹ̀ sí ẹ tó wá mú okó yẹn tó lọ ṣó fi ayé okó bàbá ẹ̀ ló fi wọ̀n nítorí ibi tó ti jáde nìyẹn bọ̀ wípé bẹ ṣe ń dóra yín tó ṣe ó yá gbé owó lo ìdí ó yá imagine pé mi ni mo fokó sínú òbò ẹ ó yá báwo ni tọkùnrin náà ṣe Àjàní Àkànní ó yá máa fi sí ó yá máa dómi ó yá máa dómi ó yá dómi wàláhì obìnrin yẹn tí ò bá jẹ́ pé ntá rẹ̀ kú ọkùnrin náà ara hàn tó ń sọ yẹn tó dẹ̀ ti wọ́ kíní ìsára òrè tó ń fa tí kíní bá máa fi ṣiṣẹ́ lórí ìdán ẹ láàrin let me say about 3 minutes wàá dà ṣáà ni pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ọkùnrin bá ń sọ wàá dà òrè wàá dà ṣáà ni sizes ló wá ṣe rí pé mo fi nǹkan kan síwájú ẹ̀ alúgbòjò tó ń ṣiṣẹ́ iwájú ni òun nìkan tí mo fi ń control ẹ̀ lọ́wọ́ mi ni ó ní tàbá wá rí ẹni tó yẹ pé bóyá pátá yẹn kò sí size ẹ̀ ó lè mú eléyìí kó rọra fi eléyìí sínú ó ní bó ṣe máa control ẹ̀ ní ẹṣẹ́ rí òun àtọkọ adẹ̀ máa sọ̀rọ̀ lórí fóònù adẹ̀ máa dó ara wọn wọ́n máa dó ara wọn tọkùnrin bá wá ṣetán nígbà yẹn ó lè wá padà kó lọ touch ara ẹ̀ kó lọ masturbate tó bá ti get ìyàwó ẹ̀ down látòrí fóònù ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ tọ̀ yín pé masturbation ò ní side effect kò ní side effect kọ́kọ́ the only side effect tó ní ni wípé orí okó nígbà mi ó lè wú because bó ṣe ń fọwọ́ fà tó bá jẹ́ni tó ń ṣe every time but you have to strive to get your woman down even kó má sí nílé tó bá ṣe rú ìpẹ̀lú ìyàwó ẹ̀ láàárín ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ kan tó bá dé òní máa ro gbogbo silly things tó lè dá lérò pé èèyàn kan ti bẹ́ẹ̀ ń dó ìyàwó ẹ̀ nítorí pé o mọ̀ pé ẹ̀ẹ̀mejì láàárín ọ̀sẹ̀ ìyàwó ẹ̀ ń come through you ìwádìí padà ó lè lọ masturbate tó bá masturbate kò sí side effect kankan orí okó ló kàn lè ní bí idima bọ tó bá after tó bá ti treat ẹ kò sí nǹkan kan if you want to tell me masturbation is only side effect àwọn nǹkan méjì coitus interruptus àti coitus femoral ńkọ́ tẹ́ bá tẹjọ wà nílé ìwà àti àtọkọ àti ìyàwó coitus interruptus tó jẹ́ wípé ìyàwó ẹ ti jọ decide pé ẹ fẹ́ bímọ mọ́ kò dẹ̀ ó dẹ̀ ní ó wà ní ovulation period tó bá súnmọ́ ó máa lóyún ẹ máa practice coitus interruptus ni kí dẹ̀ náà ń pè ní coitus interruptus nígbà tó bá tu okó bọnú òbò ẹ̀ àsìkò tó bá fẹ́ come tó yọ tó come síta coitus interruptus nìyẹn coitus femoral bóyá ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o ò lè focus torí ọkùnrin mi ò lè dóyàwó ẹ̀ tó bá ń ṣe nǹkan oṣù o ò lè tó kó bọ́ ó wá fi ibi ìtàn ẹ̀ láàrin méjì ló fi okó sí ibẹ̀ ló fi rìn tó fi come ìyẹn náà masturbation ni because o lè kókó sí torí ó ṣe nǹkan oṣù lọ́wọ́ focus àárín tán ó kókó sí bọ̀ nítorí pé ẹ fẹ́ bímọ ò dẹ̀ fẹ́ kó lóyún ó sáré dà síta méjèèjì masturbation ni the only difference ni pé ò fọwọ́ masturbate but méjèèjì masturbation ni àti coitus interruptus àti coitus femoral masturbation òun masturbate náà ni àti wípé o tún fọwọ́ fà òun masturbate ni bẹ̀tà bá ń ṣe kíní ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bóyá iṣẹ́ ajé sọmọ nù bí èkó
bí oko lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ kan àwa méjèèjì á lè ní trust fúnra wa tabati ẹ wá máa sọ wípé bóyá ọkùnrin dóbò ń ta àbí obìnrin ṣèrànù ìmọ̀ sínú ni you cannot say it out because o mọ̀ pé ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ after all mo ń get ìyàwó mi down ìwọ obìnrin náà wá ń pè ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ àdí bó ti ẹ̀ jẹ́ kó máa padà lọ masturbate ó enjoy ara ẹ̀ pẹ̀lú mi tí wàá máa sọ fún pé ó yá gbé ọwọ́ ìwọ ọkùnrin wàá máa sọ fóbìnrin yá gbé ọwọ́ lórí ìdọ̀ ẹ̀ má jì pé mi ni mo fòkó sínú ẹ̀ ìwọ obìnrin náà wàá máa sọ fọkùnrin lórí fún pé wàá ṣó ń gbádùn òbò yẹn báwo lòbò mi ṣe rí náà describe ẹ̀ fún mi ṣé orí pé ó red ó pupa báwo ló ṣe rí describe ẹ̀ ó yá ṣó ń gbádùn ẹ̀ ṣóbò yẹn ń dùn ṣó ń dùn mọ́ ẹ̀ wàá máa porúkọ òun náà máa sọ fún ẹ pé àjọkẹ́ òbò ẹ̀ dùn wọn náà máa ní àkànní yé òbò yé okó ẹ̀ yí yé tí wàá máa imagine wàá máa fantasize wàá máa rò lórí pé ó ń ṣẹlẹ̀ for real you make it real pé ó happen my dear you get yourself down ní wíìkì tá a kọjá yìí àwọn kan sọ fún mi even the pastors wọ́n pè mí wọ́n ní even ìyàwó àwọn ó find it difficult láti bọ́ra lẹ̀ lójú àwọn for crying out loud kí ló kọ lọ́n pẹ̀lú gbogbo ilé ẹ gbà mí tó ẹ gbà mí ẹ má sọ Ọlọ́run ò stupid Ọlọ́run tó dá okó àtòbò gan ó sọ pé tó bá lẹ́tọ̀ọ́ àti dóbò kí ni marriage is legal wọ́n fà ẹ́ lé ọkùnrin lọ́wọ́ pé ó ti lè dún ẹ bó ṣe wù ú ní marriage ọkùnrin àtobìnrin wọ́n ti fún yín ní license of free sex free okó àtòbò license ẹ̀ náà fún yín yẹn kí ló wá dé tẹ́ máa wá dé ilé ọkọ wa tá máa nítorí pé agbẹ̀sìn a lè bọ́rálẹ̀ lójú ọkọ wa ta ló wà níbi iṣẹ́ tọ́kọ ẹ máa wà níbi iṣẹ́ tó máa pè pé lágbájá tó bá dé lálẹ́ yóò máa dómi if tó bá tẹ̀ jẹ́ni tó júntì tó lè sọ fún ọkọ ẹ pé ó máa dó ẹ tó bá dé it's a thing àwọn gadget wà tí mo ní níbí báyìí ìwọ dákẹ́ àwọn kọ́kọ́ wà tí mo ní bí tó jẹ́ wípé o lè fi pé ọkùnrin láti dó ẹ number one tọkùnrin bá wọlé tó fẹ́ dóko tó dẹ̀ mọ̀ bó ṣe fẹ́ sọ fún pé o fẹ́ dóko tó jẹun tán o ti fún lóúnjẹ náà máa oúnjẹ kó tiẹ̀ má wá fún lóúnjẹ náà máa oúnjẹ tó bá jẹ́ pọ́kùnrin tí ò kí ń ka oúnjẹ òun ni àwọn nǹkan pàtà lè fi pé ọkùnrin pa fẹ́ dóko nínú wọn rèé ó rèé spaghetti tẹ́ ń wò lọ́wọ́ mi ṣéèpù ẹ̀pọ̀n ni ṣéèpù okó ló wà fún ṣéèpù okó ni bó ṣe wà yìí wàá sè é ní fẹ́rẹ́fẹ́ tọkọ bá ti lọ change nínú ilé wàá gbé sórí tébù fún ẹni tó ṣe spaghetti fún tí spaghetti dẹ̀ jáde tó jáde ní okó àbẹ́pọ̀n tó ó ní ṣéèpù okó pẹ̀lẹ́pọ̀n ní spaghetti ẹni tó ṣe é fún tó jáde ní ṣéèpù okó tó gbé sórí tébù tó jẹ tán tó wá nígbà tó ń jẹun lọ́wọ́ tí wọ́n ró tó wẹ̀ kọjá níwájú ẹ̀ bó ṣe ń jẹun lọ́wọ́ tó nígbà tó nǹkan tó ṣe rí tó mú ọṣẹ rèé tó swing ọṣẹ yẹn á kọ́kọ́ bèèrè lẹ́pa kí ló mú dání tó ní mò ń lọ wẹ̀ ni ó ṣàtìrí tó ti ró tó wẹ̀ tó ẹni tó ń jẹ spaghetti okó lọ́wọ́ tó ṣe spaghetti okó ló ń jẹ lọ́wọ́ o ọṣẹ ẹ̀wẹ̀rẹ̀ tó jẹ́ okó o wá spring ọṣẹ yìí ó smell so nice o wá spring òun swing ọṣẹ yìí lójú ẹ ọṣẹ okó yìí òun swing ẹ lójú ẹ ó dẹ̀ rí tó wọ bedroom tó lọ wẹ̀ nígbà tó máa fi dé kó tó lọ sùn ó ní bisikíìtì okó rèé ó fi sáàbù tíì fún wàláhì ọkùnrin yóò ń ṣe wèrè náà ó mọ̀ pé ó fẹ́ dóko tí kò ṣe pé ojoojúmọ́ lòún ṣe bẹ́ẹ̀ fún kò ṣe ojoojúmọ́ lòún fún nírú oúnjẹ bẹ́ẹ̀ yẹn o ti ṣe spaghetti ńgbà tó rí lórí tébù rí pé okó ni kò dẹ̀ ṣe nǹkan tí gbogbo yín jẹ ò ṣáà ní fáwọn ọmọ ó nìkan ló máa ṣe é fún ó dẹ̀ rí lórí tébù orí pé okó ni ó dẹ̀ mú ọṣẹ náà ó tún swing ọṣẹ ó ti rí po ti ró tó wẹ̀ mọ́ ó dẹ̀ kọjá lọ sínú bedroom ó dẹ̀ lọ wẹ̀ tán ó rí òórùn tó jáde pẹ̀lú ẹ̀ nínú bedroom ó dẹ̀ rí pé ọṣẹ yẹn ìṣẹ́pù okó ni ọṣẹ ni o ọṣẹ ẹ̀wẹ̀ ni o bó ṣe wà yìí àwọn nǹkan tẹ́ lè fi pé ọkùnrin fókó nìyẹn ẹ lè ṣe bẹ́ẹ̀ fọkùnrin àfọkùnrin tó bá jẹ́ wípé ó ti ya wèrè ló máa lóhun ò mọ̀ wípé ẹ̀ ń sọ fóun pé fẹ́ dóko ni níwọ̀n tójú bá ń tì tó bá sọ pé ojú ń tì mí mi ò lè sọ I don't know how to tell him I want to fuck why tó ṣe nílé sọ fọ́pọ̀ ẹ̀ pé ó fẹ́ dóko that ways mo ti sọ fún ẹ pé ways tó lè fi sọ fọ́pọ̀ pé mo fẹ́ dóko nìyẹn you don't ìwọ yìí ṣì ń vibrating bí you don't have to tó bá mọ̀ wípé o lè those are the ways tó lè fi sọ fún Ọlọ́run ò sọ wípé ká má du ọkọ wa ẹ̀sìn ò sọ pé ká má du ọkọ wa I am telling you all men tó oníráì lórí obìnrin tó bá ti gbé òbò sá fún ẹ lọ́dọ̀bò ń ta
Go outside. Go outside. Lo condom. Àwọn condom wà tó lè lò tó jẹ́ wípé you will not even feel you are wearing a condom. Obìnrin tó bá ti gbogbo sá fún ẹ tó ní right láti dó. Tó dẹ̀ sọ wípé òbò kì í ṣe oúnjẹ, sex ò kì í ṣe oúnjẹ. Ó ń bọ́ ìbọnú, ìbọ́dí, ìbọ́ra. Ìwọ ń bọ́ inú ọkùnrin, ó ń bọ́dí ọkùnrin, ó ń bọ́ ara. Ó fẹ́ bọ́nu. Ṣé kí o máa ó ń kìbọn nínú ilé, ó fẹ́ kọ́kùnrin lọ máa yìn níta. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin á sọ pé sex ò kì í ṣe oúnjẹ yàtọ̀ sáwọn tó bá ti gé idán wọn. Àwọn tó bá dẹ̀ ti gé idán wọn ẹ̀yin òbí wa ẹ ṣe dáadáa mọ̀ wípé kíní yẹn kò dá gbogbo àwọn tó bá ti gé idán wọn nígbà míì sex ò kì í ṣe kíní òní mo ṣe sọ pé all these things tí àwọn èèyàn ò kà kún all these things they are very very good. Wọ́n máa ń enhance sex. Wọ́n máa ń jẹ́ kí ara obìnrin wà láti dóko. Àwọn nǹkan kan bọ̀ àwọn bíi love sugar. Àwọn bí àwọn nǹkan tó jẹ́ wípé obìnrin lè lò tí ẹ̀gbọ̀n rìrì máa bá tẹ́ pé ó máa wá okó kiri okó ọkọ ẹ̀ okó partner ẹ̀. Èmi ò encourage promiscuity àmọ́ mi ò kì í ṣe ìyá ẹ̀ torí Ọlọ́run ọba nìkan ló mọ̀ everybody ló níbi ìkọ̀kọ̀. Stop pretending we are not saints. Stop pretending. Kò sí tó kan Ọlọ́run ò sọ pé kó fi ara ẹ̀ kó fi jẹ partner ẹ̀ níyà. Ó gbèsè ó ní pé kó má dóko. Ọlọ́run tó dáko gan kò bá kúkú ti sọ di bẹ̀rẹ̀kẹ́tẹ́ kó má soko kó má sobo. Tí ìjọ tí ọkùnrin bá ti tọrọ ẹ, ó ti fún ní free license láti do ẹ anytime tó bá wù ní yàtọ̀ sí pé tó bá sick. Tó bá sick nǹkan tí sickness ẹ bá ti ní extend sí 1 month. Kò easy. Ẹ má jẹ́ ká tanra wa. Kò easy. Tí kíní yẹn bá bẹ̀rẹ̀ sí ní gun ọkùnrin, it takes the grace of God kọ́kùnrin kó lè overcome temptation yẹn. So àwọn nǹkan míì ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó máa ń sọ̀rọ̀ sí èmi, àwọn nǹkan tó yẹ ká gbájúmọ̀ àní gbájúmọ̀. Àwọn nǹkan míì tó yẹ ká ẹlòmíì á mú ọmọbìnrin sínú ilé. Ẹlòmíì á mú ọmọbìnrin sínú ilé á fi cousin tí a ní lọ máa sùn kí cousin ọkùnrin lọ máa sùn sínú yàrá ọmọbìnrin ẹ̀ tó ti ń gọ́yàn láyà. Ìyẹn á dẹ̀ máa kókó bọ̀ á máa fọkó rìn lábẹ́ ẹsẹ̀ á máa fọwọ́ rìn lóru ẹ̀yìn òdẹ nímọ̀. Because tí kíní yẹn bá ṣẹlẹ̀ Ọlọ́run kó ṣàánú it takes the grace of God kí bàbá má bọ́mọ sùn tí kíní ọkọ àtòbò yìí tó bá ti gun ọkùnrin. So you better be careful. Ẹ má ti ọkùnrin yín síta. Ẹ má ti ọkùnrin yín síta. Enhance tí òbò ọkùnrin tí òbò ẹ̀ ò bá ti lé okó ọkọ ẹ̀ mọ́ kó try láti work on herself. Ṣiṣẹ́ lórí òbò ẹ̀ kò sí nǹkan tó fi ń ṣèyàn. Ra vagina tightener. Kò sí nǹkan tó fi ń ṣèyàn. Ṣiṣẹ́ lórí ara ẹ̀ gan ra àwọn nǹkan tó máa enhance tí okó máa fi wù ẹ́ dó tó jẹ́ pé you are ever ready tí ọkùnrin bá pè ẹ́. Tí partner bá ti pè ẹ́ you will be ever ready. Àwọn ẹlòmíràn láwọn street wọ́n ní mò ń dárúkọ kó mò ń dárúkọ òbò ọmọbìnrin dẹ̀ ń lóyún mọ́ wọn lára tí ò tiẹ̀ mọ̀ kò tẹ̀ mọ̀ ọkùnrin tó lóyún irú àwọn yẹn ò ní gbájúmọ́ ara wọn o Yínká tó ń dárúkọ kó àtòbò náà máa rán káàkiri irú wọn ilé àwọn ọmọ wọn ti ń dàrú nílé ọkọ wọn ò gbájúmọ́ tọ̀rọ̀ tèmi náà máa gbọ́ wá káàkiri tó yẹ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ìṣítí nítorí èmi ò ní pé òbò ní àǹtí mi dẹ̀ ní pé ní vagina get it straight into your skull òbò lòbò okó ẹ wo ojú mi òbò lòbò okó lóko ń jẹ́ mi ò ní pé ìwọ ọkùnrin àtobìnrin tó bá fẹ́ dó ọkọ ẹ lórí fóònù pé kó sọ fún lágbájá bọ́ sílẹ̀ bọ́rẹ̀ ẹ lẹ́yìn imagine okó ẹ nínú òbò mi ó yá mi mind ẹ ìwọ ló ń dó mi ìwọ ni máa dókú sọ àwọn ọ̀rọ̀ dídùn fún tó máa move ọkọ ẹ as a matter of fact if you want a recorded sex talk tẹ́ bá fẹ́ recorded ọ̀rọ̀ okó àtòbò kàn sí mi lórí 07404851234 recorded ìyẹn obìnrin gan ló yẹ kó ṣe jù obìnrin mi àtọkùnrin mi jọ ń gbélé wọn ò dóra wọn mọ́ wọn kàn jọ ń gbélé ni kò sí sex láàrin wọn marriage yẹn ti kú man kò sí marriage mọ́ get out dóra yín mọ́ kò sí dídó mọ́ kí ló wá jókòó ọkùnrin obìnrin àmọ́ lórí ẹ̀rù ló ń jókòó tì tọmọ bá lọ́lé ọkọ kí ló tó kẹrù kó jáde tó bá jẹ́ pé ẹrù ẹ ọmọ ló jókòó tì gbà tọmọ bá lọ́lé ọkọ ò ṣe palẹ̀ mọ́ ẹrù ẹ pé àwọn ọmọ tí mo jókòó tì gbogbo wọn ti lọ́lé ọkọ tó wọn ti bàlágà tó èmi náà ń padà lọ́lé mi ò ṣe jáde
wàá dé wà comfortable ọkọ ẹ̀ òdo ẹ wàá wà comfortable wàá pè ẹ́ lẹ́ni wàá ní no á pè ẹ́ lọ́la wàá ní no o wàá mọ̀ pé ọkọ yẹn á máa dókó ń ta á máa dóbò ń ta o rò pé ó gọ̀ ta ni òbu ẹ ta ni abẹ òjí sóko tó máa ké gbàǹjarè pé ẹ gbà mí nǹkan tí ń ṣe mí nǹkan tí ń ṣe mí ẹ jọ̀ọ́ ṣàánú mi tó bá sọ pé ara ẹ ti kú sóko yẹ kó ké gbàǹjarè kó tàwọn àgbàlagbà lọ kó má ké káàkiri ni àfi tó bá nífẹ̀ẹ́ ọkọ yẹn mọ́ tọkọ yẹn bá free láti ṣe nǹkan tó wù yàtọ̀ sí yẹn àǹtí mọ̀ọ́dá tó o bá ti mọ̀ wípé o jókòó tó ẹrù ẹ kúkú mójútó okó ọkọ ẹ kó mọ bí ara ẹ ṣe máa wálẹ̀ ẹ kàn lè rò bí àwọn take part ọkùnrin ẹ mọ̀ this thing is on demand mo rántí pé mo sọ pé bá ṣe máa fi fruit dóra wa but mi ò ní sọ yẹn lẹ́ni bá ṣe ń dún ẹni tó sanra mi ò ní sọ lẹ́ni torí a lè kó gbogbo ẹ̀ níjọ́ kan náà but I am speaking now based on demand nǹkan táwọn èèyàn sọ wípé kí n sọ̀rọ̀ lé lórí kí ní ìdẹ́ ń dun àwọn ọkùnrin gbogbo ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ṣe ń gbé òbò yín sá tó bá dẹ̀ ṣèrànú ta tẹ máa ní wọ́n ń ṣèrànú ta gbogbo ẹ̀yin obìnrin tẹ wọ́n máa dó tẹ máa sùn sílẹ̀ gbalaja tí ẹ̀ ní sọ̀rọ̀ ọkùnrin rí sọ pé igbe tó ń ké yẹn gangan òun gangan ló ń da orí òun rú tó fi fẹ́ dóòbò ẹ ọkùnrin mi àní ó yá ṣeun tó ṣe kó dìde wàá máa fọkùnrin ka pépà ṣeun tó ṣe kó dìde tó bá ti sùn gbalaja nǹkan tó ń sọ ní paper ni ó sọ fún pé kó ṣe nǹkan ṣe kó máa di táwa ní wèrè àìmọye òbò ń títì tó bá ní òbò tí ẹ dùn àwọn òbò kan wà tó jẹ́ wípé tọkùnrin bá gorí ẹ̀ gan á fẹ́ sùn síbẹ̀ ni what are you talking about what are you talking about in fact ó yẹ ọ̀rọ̀ sọ last time bá ṣe ń gbájúmọ́ ọ̀rọ̀ makeup àbí bá ṣe ń gbájúmọ́ ọ̀rọ̀ cream lọ tó bá ti ní ọkọ nílé àbí tó ti ní partner tó fẹ́ kó lọ ta ló ń sí òbò gan àdó dùn pé kọkùnrin má lè lọ anywhere ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ because kò sí nǹkan kan tó lè fi tie ọkùnrin down bí òṣòbò some people will say it's not about sex it's about what beauty wo ló fẹ́ ní tí ọkùnrin ò tí ìrìnà pàdé rí láyé tó bá lo beauty tó bá lo beautiful tó bá tún rí débi kan wàá mọ̀ pé bí títí ẹ parí sí ni tẹlòmíì ti bẹ̀rẹ̀ àwọn kan wà flawless no ramification nǹkan ẹyọ kan tó lè fi win heart ọkùnrin tó jẹ́ wípé kò ní lè lọ òní kò tún rẹ̀ ṣe kí òbò ẹ dẹ̀ máa ọ̀tún là ń bòbò kó máa bá òbò ẹ ní ọ̀tún tó bá ti pè ẹ́ má sọ no fún tó dà ìjọ tó bá sick á mọ̀ wípé o sick ni I'm telling you kò dẹ̀ respect ẹ̀ don't be too formal if you are too formal the relationship is rubbish respect him but don't be too formal taba ma sọ̀rọ̀ next time I'm not feeling too well but mo láti wá ṣe show yìí because ọ̀rọ̀ ti pọ̀ jù and mo dẹ̀ fẹ́ clarify wípé please masturbation has no side effect if you have to masturbate to keep your home tẹ́ bá jọ ń dúra yín lórí phone tó dẹ̀ mọ̀ pé dídó yẹn ò get wọ délẹ̀ ọ̀rọ̀ tẹ́jọ́ ń sọ yẹn kò get ẹ down as ọkùnrin you can masturbate tó bá lè keep ẹ out of ìranù but kò ṣe pé bí a kò wà nínú ilé ìwà àti ìyàwó ẹ kẹjọ wà nínú ilé kó wá sọ pé o fẹ́ máa masturbate it's not right a mọ̀ wípé obìnrin mi lè push èèyàn to the extent pé masturbation aṣọ òwò ọkùnrin lára débi pé tó bá tiẹ̀ ṣí òbò sílẹ̀ gan ò ní attract ọkùnrin yẹn mọ́ because nígbà tó bá ti wálé ní tó refuse tó wá lọ́la kó refuse tó bá dẹ̀ ti refuse ọkùnrin ní at that time tó ní ìdẹ̀ ó máa kill gbogbo enthusiasm ẹ̀ ó máa kill gbogbo spirit ẹ̀ ní against you ó máa drop ìfẹ́ yẹn sí ẹ àwa máa ro oríṣiríṣi pé tó ọmọbìnrin yóò bá dóbò ń ta kò ní refuse mi tí ó bá yẹ pé bóyá ó ń ṣe nǹkan tí ò dá ń ta kò ní refuse mi oríṣiríṣi nǹkan ló máa wá sọ́kàn ẹ̀ so please let's keep our home let's keep our man ibi tí a máa fi ètò tèní tá máa fi sí nìyí tó bá di next time ẹ jọ̀ọ́ ẹ má bínú a sọ̀rọ̀ lórí èso but lára àwọn èso tẹ́ lè fi dó obìnrin mi ní sọ ẹ má jẹ́ kí n gbé speaker lẹ́ni a sọ̀rọ̀ ní orí èso tá lè fi dó obìnrin bá dẹ̀ ṣe lè ṣe tí obìnrin máa get down but lẹ́ni a ti sọ̀rọ̀ lórí masturbation a ti sọ̀rọ̀ lórí telephone sex pé kò bá any relationship jẹ́ ó tẹ̀ tún máa ń solidify relationship ni ó máa ń jẹ́ kí relationship solid ó máa ń solid trust ẹ má gbàgbé kò bá relationship yẹn provided you are doing it with your partner you can do anything with your partner with your husband ó lè ya òbò ẹ gan kò send ẹ sí
tó fílẹ̀ jẹ́ kó gbé sí social media òbòyẹ ẹ̀ ló gbé síbẹ̀ ṣe send oko ẹ̀ sí jẹ́ kó gbé sí social media oko bàbá ẹ̀ ló gbé síbẹ̀. It's just to build your love mọ̀ wípé ìjọ́ tó ti fi àẹ́ fún ọkùnrin òbò ẹ̀ náà tà fún pé wá ó ti ní license láti do ẹ̀ má tanra ẹ̀ ó ti ní license àti do ẹ̀ freely. You cannot say no. If you say no ó ti ń ṣe Ọlọ́run nìyẹn ó ti ń jẹ́wọ́. So a máa lọ ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ bọ́ jẹ́ kí fún yín ní ọdún tuntun ògo ọ̀tun ṣe mọ̀ pé a ti ń wọnú ọdún tuntun ògo ọ̀tun ọdún tuntun tó bá wa lálejò a ti ń wọnú ọdún tuntun náà ni Yinka Ayanda náà ni má bínú wípé mi ò ní lè pẹ́ púpọ̀ lálẹ́ ìbọ̀ èyí tí a sọ lálẹ́ yìí ẹ jẹ́ ká take ká dẹ̀ enjoy ẹ̀ ó dàbọ̀. Ọdún tuntun bá mi lálejò ògo ọ̀tun wọlé dé ọdún tuntun ògo ọ̀tun. Owó ọmọ àlàáfíà ẹ káàbọ̀ mo ti ń retí yín ìdùnnú ìgbéga ìkúbalẹ̀ ọ̀rọ̀ ẹ ṣeun àìgbàgbé mi àlùbáríkà ìfọ̀kànbalẹ̀ ẹ máa ro rẹ̀ máa rọra àjọṣe wa ò ní lè bàjẹ́ láíláí báyé bá ń jayé ó dá.